Bible rí èèyàn míì gan lè sọ Psalm 30 láti verse 1 dé verse 12 fún yín lórí because wọ́n fi ń kọrin ni gbogbo hymn ló ní Anglican ni Seraphim ni hymn number 661 ní eléyìí táwa gan máa ń lò ní èmi ò kókìkí rẹ Olúwa èmi ò kókìkí rẹ Olúwa ìwọ ni ó dá mi nídè ìwọ tí kò jẹ́ kí ọ̀tá yọ̀ mí ògo ní forúkọ rẹ ìyìn ọlá ògo ní fún ọ agbára àti pàjẹ́ tirẹ̀ ẹgbẹ̀rún ahọ́n kò tó yìn ọ́ àwọlẹ̀ àjúbà rẹ̀. Verse 1 to 12 ó ti wà nínú orin yẹn so ẹni tó bá ti mọ orin yẹn ó mọ Psalm 30 verse 1 to 12 ó ti mà lórí. Tá bá tún fẹ́ rántí míì tá tún máa fi rántí Psalm 30 àwa tá bá láìkì Ron Kenoly ẹ mọ̀ pé ó ti kọ He's turned my morning into dancing again. He's lifted my sorrows. I can't stay silent. I must sing for his joy has come. Tẹ́ bá gbọ́ gbogbo nǹkan tó ń sọ náà ẹ mọ̀ pé Psalm 30 ni. So Psalm 30 popular kò sẹ́ni tí kò mọ̀ Psalm 30. Bẹ́kún pẹ́ dalẹ́ ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ gbogbo èèyàn ló mọ̀ gbogbo ayé ò ní máa báwo ló ṣe fi ń kọ orin tí àwọn good women yẹn pé gbogbo ayé mi ni màá fi sí Olúwa màá fàyè mi yìn ọ́ lógo màá fohùn tí mo ní yìn ọ́ bàbá èrè kí ló wà lẹ́jẹ̀ mi nígbà tí mo bá ti wọnú ilẹ̀ lọ erùpẹ̀ ilẹ̀ kó lè yìn ọ́ lógo bàbá mi mọ́. Okay. Àwọn kan máa rò pé orin ló fẹ́ kọ lẹ́rìn ni sáàmù orin ni Psalm 30 sáàmù ọpẹ́ ni orin ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òun ni Psalm 30 so ká kọrin ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nǹkan tí David ṣe nìyẹn o ó ti ń babọ̀ ní Psalm 28 nínú Psalm 28 ẹ rántí pé mo sọ pé India emergency ni ó sọ fọ́lọ́run pé Olúwa àkókò tó ń wá yìí tó o bá dìde ó lè dákẹ́ o torí tó bá dákẹ́ o máa wọnú ihò lọ ní o má dákẹ́ Olúwa ó láti dìde Olúwa ó gba àdúrà Psalm 28 ó sì bẹ̀rẹ̀ praise ó bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run ńgbà tó dẹ̀ di Psalm 29 tó rí pé nǹkan ò tí ì rí bó ṣe yẹ kó rí ó yí sí high praise ó bẹ̀rẹ̀ sí ní gbogbo nǹkan tọ́lọ́run dá ó yẹ ẹ máa gbé Ọlọ́run ga nígbà tó dẹ̀ máa di Psalm 30 ẹ tó bá ti ṣe high praise nǹkan tó máa ń ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ ní Psalm 30 torí Olúwa ti dá lóhùn Olúwa ti gbọ́ àdúrà Dávìdì sì wá kọrin ọpẹ́ ó wá fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní Psalm 30 láti ẹ̀ tí wàá mọ̀ pé ó ti ẹ̀ wà nínú àìsàn torí Psalm 28 àmọ́ pé ó wà nínú àìsàn ó kàn ń sọ pé Olúwa àwọn ọ̀tá yìí bọ̀ tó bá dìde òun lọ ní ihò ní o Olúwa ṣe nǹkan kan o gbàtà máa fi dé Psalm 30 ó ní Olúwa òun ló wo òun sàn òun kígbe Olúwa sì dá òun lóhùn so nǹkan tó táwọn èèyàn mọ Psalm 30 fún jù rẹpẹtẹ ni wípé bẹ́kún bá pẹ́ di alẹ́ ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀ ẹkún lè pẹ́ di alẹ́ lóòótọ́ Olúwa ṣèlérí pé ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀ kò sẹ́ni tí ò tí ì ní experience kéèyàn fẹ́ lọ sùn lálẹ́ kéèyàn dórí bẹ́ẹ̀dì kéèyàn má lè sùn kéèyàn máa rò wípé ìgbà wo ni ilẹ̀ tiẹ̀ fẹ́ mọ́ Olúwa nígbà wo ni ilẹ̀ tiẹ̀ fẹ́ mọ́ Olúwa kí ni àwa gbogbo wa láti ní experience irú ẹ̀ rí ẹni tí ò báyìí tí ì ní I thank God for your life so kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí Dávìdì ó máa jẹ́ ká mọ̀ wípé alẹ́ yẹn kò sí bó ṣe lè pẹ́ tó
alẹ́ yẹn kò sí bó ṣe lè korò tó, àárọ̀ ń bọ̀, ó di dandan. Ẹ̀ṣẹ́ yìí rí pé kílẹ̀ ṣú títí kílẹ̀ dẹ̀ kó mọ́ kílẹ̀ má dẹ̀ mọ́, kò pọ́síbù, ilẹ̀ máa mọ́, àárọ̀ ń bọ̀, ayọ̀ máa dé láàárọ̀, ayọ̀ máa dé. Kò ní fi ṣe bí ìjì náà ṣe lè le tó, a máa délẹ̀ ìlérí wa o lórúkọ Jésù o. It is true that life is filled with ups and downs. Àwọn ìyá wa sọ láàrin ọ̀sẹ̀ wọn ní wípé ẹ bá rí títì gan tán ṣe l'Amẹ́ríkà yìí, tó bá ti jẹ́ pé ó fridge wọ́n á fi bọ́ǹpù sí kí speed yẹn kó má pọ̀ jù. Bẹ́ẹ̀ ni bọ́ǹpù wà, kò sí bẹ́ẹ̀ ṣe máa rìn tó kẹ́ má fẹsẹ̀ pọ̀, kò sí. Ṣùgbọ́n oore ọ̀fẹ́ ìlérí tọ́lọ́run ṣe fún wa ni wípé àárọ̀ ń bọ̀. That is the beauty of the gospel. Nǹkan tó jẹ́ kí ìrere tó fi dùn nìyẹn. Ìrètí wà fún ẹ tó bá ti gbàgbọ́ nínú Jésù. So kò ní fi ṣe irú àkókò tó wà. Ẹ má wọ́rì, ayé kún pẹ̀lú òkè àti ìsàlẹ̀ ni o. Ẹ má jẹ́ kéèyàn kankan tàn yín pé kò gbogbo ẹ̀ ló ń lọ smoothly o. Ayé kún pẹ̀lú òkè àti ìsàlẹ̀. Téèyàn bá wà lókè lénìí, possibility pé ìsàlẹ̀ tún lè wà ń bẹ̀ is there o. Ṣùgbọ́n ẹwà ìhìnrere ti Jésù òun ni pé ìrètí wà fún ọ̀la. Ìrètí wà fún ọ̀la fún wa. Níwọ̀n ìgbà tí ìrètí bá ti wà ní igi, ṣe mọ̀ igi tó jẹ́ pé ó ti kú tó bá sì súnmọ́ ibi tí omi wà. David sọ wípé igi yẹn ó sì tún máa rúwé, igi yẹn á sì rúwé. Ẹ̀yin ọ̀yàn Ọlọ́run, ẹ má sọ̀rọ̀ ètí inú, ẹ má sọ̀rọ̀ ètí inú, ẹ má rò pé ń bo lójú Ọlọ́run wà, ẹ má sọ bẹ́ẹ̀. Ìwọ nìkan kọ́ ló wà o nínú ìjì náà, Ọlọ́run wà pẹ̀lú ẹ o. Ọlọ́run ò kì í fi ọmọ tirẹ̀, Ọlọ́run ò kì í fi sílẹ̀ o. Bẹ́kún pẹ́ dalẹ́, ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Èèyàn ò lè avoid the difficult times o. Èèyàn ò lè sọ pé ní tèmi mi ò rí difficult time kankan rí, kò sákòókò kan tí nǹkankan tí kò sí o, kò sí. Ṣùgbọ́n ìyàtọ̀ tó wà ńbẹ̀ ni wípé when you have Jesus Christ in your life, Jesus Christ he makes the difference o. Òun ló máa ń jẹ́ kí ìyàtọ̀ wà lákòókò náà. So àkókò yẹn á wá, àkókò yẹn á sì kọjá, á sì lọ. Olúwa ṣe ìlérí fún wa ní John chapter 16 verse 22. Johanu orí 16 ẹsẹ̀ 7 àti 8. Ó ní nítorí náà ẹ̀yin ní ìbìnújẹ́ nísinsìnyí, pé inú ìbìnújẹ́ lẹ wà nísinsìnyí. Ó ní ṣùgbọ́n èmi ò tún rí yín, nígbà tí mo bá tún wá rí yín, ọkàn yín yóò máa yọ̀ ní o. Ọkàn yín yóò sì yọ̀. Kò sì sí ẹni tí yóò gba ayọ̀ yín lọ́wọ́ yín lórúkọ Jésù. Kò sẹ́ni tó máa gba ayọ̀ wa lọ́wọ́ wa lórúkọ Jésù. Ìlérí tọ́lọ́run ṣe fún wa nìyẹn. John 16 verse 22. Bẹ́kún pẹ́ dalẹ́, ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. Ọ̀rọ̀ ìyànjú kan ni mo máa sọ̀rọ̀ lé lórí, torí mo fẹ́ sọ̀rọ̀ lórí Psalm verse 1 to 12. So ọ̀rọ̀ ìyànjú kan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni wípé lóòótọ́ Olúwa ṣèlérí wípé tí ẹkún bá pẹ́ dalẹ́, ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Ṣé ayọ̀ yẹn lóòótọ́ ṣókàndẹ̀ máa dé fún rẹ̀ ni? Àbó ní nǹkan tèmi fúnra mi máa ṣe? Àbọ̀ Ọlọ́run nìkan ló máa ṣe pé káyọ̀ yẹn kó lè dé? Èèyàn wà nínú ìjì, ẹkún yẹn pọ̀, Olúwa mi ìmọ̀nà tí mo fẹ́ gbé kíní ìgbà, Olúwa mi ò ṣe, Olúwa báyìí ni, Olúwa báyìí ni. Kí ni èèyàn lè ṣe kí àárọ̀ náà kò dé? Ẹni tó bá kàn jókòó tí ò ṣe nǹkan kan, mo sọ́rì, àárọ̀ yẹn ò ní dé o. Kò kì í ṣèpè o, ọ̀rọ̀ Ọlọ́run ni o. Nítorí pé a ní róòlù o, àwa náà nípa kan láti kó o. Ó ní kan táwa náà, ó ní ìgbésẹ̀ táwa náà láti gbé kí àárọ̀ yẹn kó lè dé. So ọ̀rọ̀ ìyànjú kan tá máa ń sọ̀rọ̀ lé lórí ni how can the morning come? Báwo ni òwúrọ̀ yẹn á ṣe wá o? Báwo lòwúrọ̀ yẹn á ṣe dé? Ẹkún ti pẹ́ dalẹ́ o, ṣùgbọ́n Olúwa ṣèlérí pé ayọ̀ ń bọ̀ láàárọ̀. Ṣùgbọ́n báwo ni àárọ̀ yẹn á ṣe dé? Báwo ni? Mo ti sọ fún wa lórí òkè yìí, mo lo example Johanu orí 5 ẹsẹ̀ 5 dé
ìkarùndínlógún a lè lọ kà á létà. John 5 verse 1 to 5. Ọkùnrin arọ tó wà lẹ́gbẹ̀ẹ́ odò Bẹ́sáídà. Ní odò Bẹ́sáídà yẹn, Bible sọ pé ọ̀pọ̀lọpọ̀ abirùn, àwọn arọ, àwọn tí ò ríran, ọ̀pọ̀lọpọ̀ abirùn ló ń wá síbẹ̀. Áńgẹ́lì kan máa ń wá lẹ́ẹ̀kan lọ́dún. Tó bá ti wá rú omi yẹn, ẹ tó bá ti kọ́kọ́ wọnú omi yẹn, òun ló máa ń rí ìwòsàn. Ọ̀pọ̀lọpọ̀ ló wá, àwọn arọ bíi títí ọkùnrin yìí náà, àwọn náà ń wá. Bible jẹ́ ká mọ̀ wípé àwọn, ká lè mọ̀ pé kò kì í ṣòun nìkan, wípé àwọn arọ bíi títí ẹ̀ náà, àwọn náà wá. Wọ́n á dẹ̀ wá ọgbọ́n tán máa fi débi etí omi yẹn. Tó lágbà tá áńgẹ́lì bá rú omi yẹn, wọ́n á wò, wọ́n á rí ìwòsàn. Ṣùgbọ́n ọkùnrin yìí ńṣe ló jókòó síbì kan. Ó dúró ni, ó ń dúró de ẹni tó máa wá gbé òun. Nígbà tá áńgẹ́lì bá ti rú omi, ó ń wá ẹni tó máa wá gbé òun, tó máa gbé òun sínú omi. Ọmọ tán bí lẹ́yìn títí ẹ̀ tó jẹ́ abirù tó wá síbẹ̀, ó ti rí ìwòsàn, ó ti lọ. 38 years ló fi wà níbẹ̀ o. 38 years ló fi wà lálẹ́, lákòókò alẹ́, tó wà nínú ẹkún. 38 years ni. Ṣó ohun Ọlọ́run kó rí bẹ́ẹ̀ ni? Rárá o. Nítorí pé kò take responsibility ni o. Nǹkan tó yẹ kó ṣe, kò ṣe. Ó fi wà ńbẹ̀ lọ́dún méjìdínlógójì. Bó tiẹ̀ jẹ́ pé ó yẹ, ó rọra ń yí, tó rọra ń yí níbẹ̀rẹ̀ ọdún, tó yí díẹ̀, tó ti ya yí débi etí omi yẹn, sọ́dà táńgẹ́lì yẹn bá dé, báwọn tó kù ṣe máa ń ṣe. Táńgẹ́lì bá ti rú omi, kóun náà kó lè rọra yí sínú omi yẹn, á ti rí gbàlà àti kúrò ńbẹ̀. Ṣùgbọ́n ń ṣe lójókòó. Nígbà tí Jésù máa ní verse 6, tẹ́ bá ka bẹ̀ létà ẹ lè kà ń lé. Ìbéèrè tí Jésù bí ni pé, ṣé ìwọ tiẹ̀ fẹ́ ká mú ọ láradá bí? Torí mo fẹ́ mọ̀, tóró ti wà níbí for 38 years. Jésù ní ṣé ìwọ tiẹ̀ fẹ́ ká mú ọ láradá bí? Ó wá dáhùn ní verse 7. Àwáwí ni o, ló ń sọ o, excuse ni. Ó ní èmi ò lé ẹni tó lè gbé mi sínú omi ni. Mo ń dúró dè èèyàn tó máa wá gbé mi sínú omi ni. Àánú ẹ̀ ṣe Jésù. Jésù láti wòsàn. Ó ń dúró de ẹni, àwáwí ni o. Mo ń dúró de pásítọ̀. Pásítọ̀ ló máa bá mi gbàdúrà. Sísà yẹn ni mo ṣì ń dúró de. Ìgbà tí n bá gbé lọ sórí òkè Síónì ni. Ẹ̀yin fúnra ní kí lẹ ti ṣe. What have you done? Aṣáájú kan tí Dávídì ti ṣe láti Psalm 28. Kí la ṣe? So we have to do something, no? Bí ọ̀rọ̀ ẹ̀ tó ń campaign, obìnrin tó ń campaign nsìn. Ó ní do something, ṣe nǹkan kan. Má kàn jókòó máa complain. Do something. A ní róòlù tá máa play o. Ká má kàn jókòó síbì kan ká sọ wípé mo ṣáà mọ̀ pé Ọlọ́run máa gbà mí lọ́jọ́ kan. Mo ṣáà mọ̀ pé Ọlọ́run máa gbà mí lọ́jọ́ kan. Ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. A ní role láti play. So kí làwọn nǹkan tí Dávídì fi yé wa wípé ẹni tó bá fẹ́ kí àárọ̀ yẹn kó tètè dé, kí ẹkún yẹn kó dúró, kéèyàn bọ́ aṣọ ọ̀fọ̀ sílẹ̀, kó wọ aṣọ ayọ̀, kí nǹkan yí padà, kí lèèyàn láti ṣe. Ohun àkọ́kọ́ tí Dávídì ní sọ ní pé ẹni tó bá jẹ́ èèyàn mímọ́ Ọlọ́run ni o. Èèyàn mímọ́ Ọlọ́run. Èèyàn ò sì lè jẹ́ èèyàn mímọ́ Ọlọ́run tá bá tí ìwẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi. Ìyẹn ní pé ó láti di àtúnbí, á láti ti wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi. Ó dẹ̀ láti máa gbé ìgbé ayé mímọ́. Torí tó bá ń fi ẹ̀ṣẹ̀ ṣeré, ẹ̀ṣẹ̀ ní consequences o. Sin has consequences. Kí ni Yoruba consequence? Ẹ̀ṣẹ̀ ní ìjìyà. Téèyàn bá ń fẹ̀ṣẹ̀ ṣeré, ó lọ́wọ́ nǹkan tó ń tẹ̀lé ẹ̀ṣẹ̀. Ẹni tó bá sì ń fi ẹ̀ṣẹ̀ ṣeré, ó máa pẹ́ káàárọ̀ tó dé o. Ó máa pẹ́. Nítorí pé ojú Ọlọ́run ò kì í wo ẹ̀ṣẹ̀ o. Ẹni tó bá ń wojú Ọlọ́run fún àárọ̀ tó sì ń fẹ̀ṣẹ̀ tó ń fi ṣeré, tó lè sọ pé òun gbàdúrà, ṣé Ọlọ́run ń gbọ́ àdúrà ṣá? Ọlọ́run gbọ́ àdúrà o. Ṣùgbọ́n bí tẹ́ṣẹ̀ bá ti wà, ó ní your sin has separated you from me ni o. Ó ní kò ṣe pé ibi tó wà pọ́wọ́ mi ò lè tó ẹ, àbí pójú mi ò lè wẹ̀. Ó ní ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ rẹ ó fi ààyè, ó fi sáàárín èmi àti ẹ tí mi ò lè fi súnmọ́ ọ. So èèyàn láti, kò ṣe pé ká sọ pé mo ti born again, but tó born again ni ó ń fẹ̀ṣẹ̀ ṣeré. Ọlọ́run yìí sì rèé mímọ́ ni. Mímọ́ ni. Mímọ́ lọ́lọ́run yìí. Ẹni tó bá fẹ́ bọ́ Ọlọ́run yìí ṣòwò, á jẹ́ mímọ́ o. A dẹ̀ máa rí pàrà kan tó wà fẹ́ ti Dávídì. Nǹkan tó fa àìsàn tí Dávídì sọ pé Ọlọ́run heal òun, tó wò òun sàn fún. Òun ni o. Ẹ̀ṣẹ̀ tí Dávídì ṣẹ̀ ní First Chronicles, àti ṣe ń gbà tá ṣe Chronicle. Ní First Chronicles chapter 21 verse 1 to 3, tó ní kán lọ máa ka àwọn èèyàn Ọlọ́run tí wọ́n sì ijó àbúzọ ọba
a gbọ́dọ̀ ka àwọn èèyàn Ọlọ́run kí ló ń jẹ́ bẹ́ẹ̀ lọ ka àwọn mo fẹ́ mọ iye àwọn èèyàn Ọlọ́run bíi Dáfídì ṣẹ̀ nígbà tó sì ṣe àìsàn dé but thank God ìbínú Ọlọ́run ò kì í pẹ́. So téèyàn bá ti ń fi ẹ̀ṣẹ̀ tó bá ti ń fi ṣeré ó máa pẹ́ kílẹ̀ tó mọ́, ó máa pẹ́. Tẹ́ bá fẹ́ gbójú lọ́lọ́run yìí nìkan tẹ́ ẹ̀ lọ́nà mìíràn ni o. Ẹ wò ó, ẹ sá fún ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ máa ń gbéyàn lọ ibi téèyàn ò pinnu láti dé, ẹ̀ṣẹ̀ máa ń gbéyàn débẹ̀ o. Plan pé ibi tẹ́ fẹ́ lọ nìyẹn but ẹ̀ṣẹ̀ á gbéyàn débẹ̀. Ẹ̀ṣẹ̀ ó so wà expensive tó jẹ́ wípé iye tẹ́ rò pé ẹ fẹ́ san òun kọ́ lẹ máa san fún gbà tẹ́ṣẹ̀ bá ti wọlé o. Ẹ má jẹ́ ká gbàgbé ẹ̀ṣẹ̀ ló sì máa ń fa kí òru ẹkún yìí kó máa wá. Tá bá mẹ́ṣẹ̀ kúrò èyí tó kù ayé sì díẹ̀. Ẹ̀ṣẹ̀ yìí ni ẹ jẹ́ ká sá fẹ́ṣẹ̀. Ìkejì ni wípé ṣe rí ẹ̀mí ìrẹ̀wẹ̀sì mo ti sọ fún wa lórí òkè Síónì ẹ̀mí burúkú ni o. Ẹ̀mí ni o, spirit ni o, kò kì í ṣe pé àwọn àìmọ̀kan máa ń pè ní discouragement. It's a spirit o, ẹ̀mí ni. Ẹ̀mí yẹn you have to cast it away o. Láti ẹ̀mí yẹn ká dànù, ká lé kúrò nínú ayé wa pátápátá. Ẹni tó bá ti wà discourage, ó máa pẹ́ kàárọ̀ tó dé, ó máa pẹ́. Èèyàn láti cast away the spirit of discouragement. Èèyàn máa bá jà gidi ní o. Nǹkan tí Dáfídì máa ṣe gidi nìyẹn ní 1 Samuel chapter 3 verse 6. 1 Samuel chapter 3 verse 6. Ó sọ pé àmàkọ́ tó ṣẹlẹ̀ sí Dáfídì ń bẹ̀ wọ́n ti wá kó àwọn ìyàwó, kó gbogbo ìlú, kó gbogbo nǹkan lọ. Tí àwọn ọmọ Dáfídì gan tán bá jagun wọ́n làwọn fẹ́ sọ Dáfídì lóko ni wọ́n fẹ́ pa Dáfídì. Ṣùgbọ́n kí Báíbù sọ pé kí ni Dáfídì ṣe? Ó ní ṣùgbọ́n Dáfídì mú ara rẹ̀ lé ọkàn lé nínú Olúwa Ọlọ́run rẹ̀. Dáfídì mú ọkàn rẹ̀ lé, ó encourage ara ẹ̀ nínú Olúwa Ọlọ́run rẹ̀. Níbi tí discouragement bá ti wà, àdúrà ò kì í gbà. Mo ti sọ fún wa story sister kan lórí òkè yìí. Sister yẹn ó ti pé 40 years. Ó ti gbàdúrà títí ọ̀rọ̀ ọlọ́kọ dé, ńgbà tọ́rọ̀ ọkọ kò sì dé. Ó ti wà discourage, ìrẹ̀wẹ̀sì ọkàn ti gbé. So tó bá ti ń gbàdúrà àwọn tó ń wojú Ọlọ́run fọ́kọ kò ń dá sí. Sister á ní ẹ fi mí sílẹ̀, ẹ ṣáà máa gbàdúrà yín. Ẹ fi mí sílẹ̀, ẹ jẹ́ ṣáà máa ṣe tèmi bó ṣe wù mí. So ọjọ́ kan Ọlọ́run wá ṣí ojú ẹ̀, ó wà nínú àwẹ̀ ni o. Ọlọ́run ṣí ojú ẹ̀, ó wá rí ara ẹ̀ nínú ọjà burúkú kan, strange market ló pé. Ó ní nínú ọjà yẹn gbogbo nǹkan tó ń tà ń bẹ̀ ó so cheap. Wọ́n kọ́bọ̀ owó Nàìjíríà ni wọ́n ń tà. Gbogbo nǹkan òun á wò pé irú ọjà wo leléyìí. Níbo ló ti ń tà nǹkan ní kọ́bọ̀kọ́bọ̀. Tó bá wo orí tébù kan wá rí high blood pressure, òun á rí ń bẹ̀, àwọn èèyàn rà á. Tó bá wo tébù míì, òun á rí diabetics, ìtọ̀ ṣúgà ń bẹ̀, àwọn èèyàn rà á. Tó bá wo tébù míì, ó láwọn nǹkan burúkú tó ń tà lórí tébù. Òun á sọ pé kò sílẹ̀ tó ń fẹ́ nínú gbogbo àwọn kinní yìí. Òun ò fẹ́. But òun wá rìn lọ sísàlẹ̀ ọjà yẹn, òun wá rí tébù kan tí nǹkan kan wà lórí ẹ̀ tó ń dán yínyínyín. Ó ti rò pé òkè irú ìyẹn lòun fẹ́. Nígbà tó ń débẹ̀ wọ́n á rí pé Sátánì gangan ló wà lẹ́yìn tébù yẹn tó ń tà nǹkan yẹn. Lòun á bí wípé èèlò lélẹ̀ èpo sọ wípé ìyẹn ló wọ́n jù ní gbogbo ọjà yẹn. Torí ẹni tí ò bá rà yẹn gbogbo àwọn tó kù tán rà ń kọ́bọ̀kọ́bọ̀ yẹn kò lè rà. Òun wá ní òkè kí ni pé ìyẹn gangan lòun fẹ́. Bó sọ pé discouragement, ìrẹ̀wẹ̀sì ọkàn. Ló ní ṣé òun ló ń dán yínyín bí eléyìí? Bó sọ pé ó tiẹ̀ ti rà òun ló gbé dání yẹn, ó wà lọ́wọ́ ẹ̀. Ó lòun wá wo ọwọ́ òun lóòótọ́ wá rí pé òun lòun gbé dání. Ó ní bóun ṣe tají nìyẹn. Lòun wá ní irú àlá burúkú wo leléyìí? Discouragement lòun rà. Sátánì ló ń tà á. So ẹ tó bá ti ra discouragement gbogbo ọmọ nǹkan tó kù yẹn á kàn dẹ̀ máa rà ń kọ́bọ̀kọ́bọ̀ ni wọ́n á kàn máa wọlé freely lọ́fẹ̀ẹ́ lì ní. Bó ṣe yí ọkàn ara ẹ̀ padà nìyẹn. Tó bá ẹ̀mí náà tó bàjà tó lè kúrò nínú ayé ẹ̀. Sísà yẹn sọ pé kò pé 6 months ó tọkọ ẹ̀ tó ti wà ń lu òyìnbó. Ọkọ ẹ̀ ti ń wá tipẹ́tipẹ́ tí wọn àmọ́ bó ṣe máa connect tí wọ́n jọ lọ school ni. Kò ju bí 6 months tó bá ẹ̀mí yẹn jà tọkọ ẹ̀ dé tí wọ́n sì marry, tọkọ ẹ̀ mú wá sí ìlú òyìnbó ń bí. So ẹ̀mí burúkú, ẹ̀mí discouragement níbi tó bá ti wà ó máa jẹ́ kí ó pẹ́ kílẹ̀ tó mọ́.
ó máa jẹ́ kó pẹ́ kílẹ̀ tó mọ́. So ohun ìkẹta ni wípé aláti gbàdúrà. Kìrìsìtẹ́nì tí ò bá gbàdúrà ó ń tanra ẹ̀ ní o. Bẹ́ẹ̀ni yìí sọ wípé ẹni tí kò bá gbàdúrà ó ló máa kùnà gbogbo ọ̀nà láyé. Very powerful statement. Bẹ́ẹ̀ni yìí sọ wípé tó bá ti rí kìrìsìtẹ́nì tí ò gbàdúrà ó ní fi sílẹ̀. Ó ní because kò sí ó lè ràn lọ́wọ́ o. Kìrìsìtẹ́nì tí ò gbàdúrà bẹ́ẹ̀ni yìí ló lè ràn lọ́wọ́. Ó ní nítorí ní gbogbo ọ̀nà ló máa fi kùnà. Àdúrà ṣe pàtàkì. Aláti gbàdúrà. Ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ìwé Jákọ́bù orí 5 ẹsẹ̀ 13 ó yẹ kí gbogbo wa ti mọ̀ lórí òkè Síónì. James 5:13 ó ní inú ẹnikẹ́ni hà bàjẹ́ nínú yín bí kí ni Báíbù sọ pé kó ṣe, ó ní jẹ́ kí ó gbàdúrà. Kó gbàdúrà. Psalm 30 tá à ń ṣe lénìí ìdúpẹ́ àgbáyọrí àdúrà tí Dávìdì wá ṣe ni o. Nítorí pé Olúwa gbọ́ àdúrà Dávìdì, Olúwa ṣe ìdúpẹ́ o. So ní tí ò bá ṣàdúrà kí ló fẹ́ wá ṣe ìdúpẹ́ lé lórí? Ẹ̀yin èèyàn Ọlọ́run ẹ má dúró de pásítọ̀ tó sì máa gbàdúrà fún yín. Mi sọ pé kí pásítọ̀ má gbàdúrà o, àfikún ti ní pásítọ̀ o. Àwa fúnra wa ká kọ́kọ́ gbàdúrà, ká wá ojú Ọlọ́run, ká wáyè láti gbàdúrà. Tó bá jẹ́ pé Ọlọ́run yìí nìkan la gbójúlé, a láti gbàdúrà o. Kò sọ́nà mìíràn, a láti gbàdúrà. So nígbà tí a kò bá gbàdúrà, ohun tó máa ń ṣẹlẹ̀ sẹ́ni tí ò bá gbàdúrà, ẹ lọ kà á, èmi ò ní sọ, ó wà ní Isaiah chapter 64 verse 7. Isaiah 64 verse 7 ẹ lọ kà á, mi ní sọ̀rọ̀ ẹ̀ lórí òkè Síónì nítorí gbogbo wa lolúwa máa gbọ́ àdúrà wa lórúkọ Jésù. Ṣùgbọ́n ẹ tẹ́ bá ka Isaiah 64 verse 7 ẹ mọ̀ wípé ó ṣe pàtàkì láti máa ké pe Ọlọ́run, láti gbàdúrà. So ohun ìkẹrin téèyàn láti ṣe òun ni pé ká máa gbé Ọlọ́run ga. Praise God o. Mi sọ pé ká kàn máa kọrin, kò ṣe pé ká kàn máa kọrin pé à ń jó. Nǹkan tí orin tí Dávìdì ń sọ ni wípé orin tó ń yin Ọlọ́run ni o, kò ṣe pé o lọ pátí àkàndé ń kọ orin praise worship o dẹ̀ ń jó oríṣiríṣi style. Ìyẹn kọ́ là ń sọ pé kéèyàn praise Ọlọ́run. Kéèyàn praise Ọlọ́run kọ́kàn èèyàn, kéèyàn focus, kọ́kàn èèyàn wà lọ́dọ̀ Ọlọ́run. Kẹ́ ẹ máa gbé Ọlọ́run ga, kẹ́yìn fúnra yín gan mọ̀ pé Ọlọ́run, you forget about yourself. Tí ẹ̀ ní rántí dance style kan, tó bá sì rántí pé style ló yẹ kí n jó style yìí, you are still focusing on yourself. When you are praising God, you forget about yourself. You only think about God. Wàá kàn máa wo bó ṣe adé orí Ọlọ́run yẹn, wàá máa wò bó ṣe jókòó nínú ẹwà mímọ́ rẹ̀, wàá máa wò bó ṣe wà lórí ìtẹ́. Nǹkan tó máa wà lọ́kàn nígbà tó bá yin Ọlọ́run nìyẹn. O tí ẹ̀ ní rántí dance step ijó àkànmọ́ fún rẹ̀ wá ní bó ṣe wù ú. So we have to praise God o. Kí ni ìdí tó ṣe pàtàkì tá láti yin Ọlọ́run? Nígbà tá bá yin Ọlọ́run fúnra rẹ̀ ló máa invite ara ẹ̀ láti wá sínú situation téèyàn wà. You don't need to say, please God come. But the moment you begin to praise him, God himself will come down. Ṣé rántí pé a ṣe Psalm 22 verse 3. Ẹ tún lè lọ gbọ́ teaching Psalm 22 ó lágbára. Psalm 22 verse 3 ó ní Olúwa máa ń tẹ ẹ̀yìn Ísírẹ́lì dó ni o. Olúwa máa ń gbé nínú ìyìn ni. Ó máa ń jókòó ni nínú ìyìn. Tẹ́ bá ti yin Ọlọ́run lóòótọ́ àti lódodo, Olúwa fúnra rẹ̀ ló máa sọ̀kalẹ̀, ó máa jókòó ni. Torí àwọn áńgẹ́lì wọn lè gba ìyìn. Ọlọ́run nìkan ló lè gba ìyìn. Áńgẹ́lì máa ń mú àdúrà lọ sókè mú padà. Ṣùgbọ́n ìyìn kò sí baba ńlá tó lè gba ìyìn. Ọlọ́run fúnra rẹ̀ nìkan ló máa ń gba ìyìn. So tá bá ti yin Ọlọ́run, Olúwa máa jókòó. Ó máa jókòó sínú ìyìn ni. Sweet smell, òórùn dídùn, ó ní ìyìn jẹ́ fún Ọlọ́run. So ara ìdí kan tá ṣe láti yin Ọlọ́run nìyẹn. You invite God by praising God. Ìdí kejì tá ṣe láti yin Ọlọ́run ni wípé tẹ́ bá fẹ́ lé Sátánì, ẹ fẹ́ lé gidi, ẹ fẹ́ kí ẹsẹ̀ ẹ̀ kó balẹ̀, ẹ̀yin bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run. Ṣé mọ̀ pé iṣẹ́ tó ń ṣe lọ́run kó tó di pé ìgbéraga kó bá tán fi lé sí ilé ayé nìyẹn. Ẹ̀yin bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run. Ẹ máa change atmosphere yẹn ni. The moment you introduce praise, Sátánì kò lè dúró. Environment yẹn kò conducive fún Sátánì rárá. Permit my English lẹ́ni o ẹjọ́. So a láti yin Ọlọ́run. Tá bá ti yin Ọlọ́run, Sátánì ò lè dúró. Ẹ mọ̀ bí Sátánì máa ń dúró sí
níbi tí ìrárùn bá ti wà, níbi tí bànújẹ́ wà, níbi tí àròyé wà, níbi tí ìkérora wà, Sátánì máa ń ṣògo nú ẹ̀ ni. Ọ̀rọ̀ náà ti ẹ̀dẹ̀ wá yé òun mọ́ Ọlọ́run, ọ̀nà wo lòun fẹ́ gbé gbà? Níbo lọ́lọ́run wà? Gbogbo ẹ̀ tiẹ̀ wá rójú, ọmọ ò tí ì lọ́kọ, ilé tó lọ́kọ kò tí ì bímọ, iṣẹ́ gan-an àmọ́ bó ṣe ń lọ. Sátánì àwa jókòó, àwa máa ṣògo, inú Sátánì àwa máa dùn, torí níbẹ̀ Ọlọ́run ò ń dúró nírú ibi tí irú ìyẹn bá ti wà. Ọlọ́run ò ń dúró. Ìkan tó kó bá àwọn ọmọ Ísírẹ́lì nìyẹn o. Nígbà tó Ọlọ́run kó wọn kúrò nílẹ̀ ìlérí, ìrìn 40 ọjọ́ ó di 40 ọdún fún wọn o. 40 days ló yẹ kán fi dé promised land o, ṣùgbọ́n 40 years lọ́wọ́ fi débẹ̀ 40 ọdún. Nítorí kí ni wọ́n ń complain? Nígbà tá a wà ní Egypt, a máa ń jẹ kùkúmbà. Àwọn kùkúmbà tá a máa ń jẹ yẹn, àwọn gálíìkì, àwọn onion, níbi tán kó wọn sí ń sìn kò sí gálíìkì, àwọn ò rí onion. So ní ibi tí complain bá ti wà, Ọlọ́run ò kì í sí ńbẹ̀. Ọlọ́run ò kì í sí ńbẹ̀. So, and that is one way to drive Satan. Ẹ fẹ́ lé Sátánì kúrò nínú ilé yín, ẹ̀yin ẹ máa yin Ọlọ́run, ẹ máa fi praise worship sí gbogbo ilé, ẹ jẹ́ ká máa gbé Ọlọ́run ga ní gbogbo ìgbà. Sátánì máa kẹ́rù ẹ̀ ní, kò lè dúró. Ìdí kẹta tá ṣe láti máa yin Ọlọ́run ni pé nǹkan t'Ọlọ́run tiẹ̀ dá wa fún nìyẹn o. Gbogbo nǹkan tó kù tá à ń lé extra ni o. Nǹkan t'Olúwa dá wa fún gangan ni pé láti máa yìn o, láti máa fìyìn fún orúkọ rẹ̀. 1 Peter chapter 2 verse 9. Pétérù kìíní orí kejì ẹsẹ̀ ìkẹsàn a lè kà á fúnra wa. Nǹkan t'Ọlọ́run dá wa gangan fún ni wípé láti lè máa fi ọlá ńlá ẹni tí ó pè wá jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀ hàn. Just to praise him ni o. Nǹkan tó dá wa fún nìyẹn o. So ó ṣe pàtàkì láti jẹ́ ká máa yin Ọlọ́run. Ohun ìkẹrin tó wá jẹ́ kó tún wá jẹ́ kó ṣe pàtàkì tí Dáfídì fi ń ṣẹ́gun gbogbo àwọn ọ̀tá ni wípé téèyàn bá fẹ́ kí Olúwa san ẹ̀san lórí ọ̀tá, ẹ̀yin Ọlọ́run. ẹ̀yin Ọlọ́run, ẹ̀yin débi pé ẹ wá gbé high praise sí, kẹ́ wá wo nǹkan tó máa ṣẹlẹ̀. Dáfídì fún rẹ̀ gan sọ fún wa ní Psalm 149 verse 6 to 7. Ẹ lè kà á later. Psalm 149 verse 6 to 7. Dáfídì verse 6 ó sọ wípé tí ìyìn Ọlọ́run tó bá wà ní ẹnu rẹ àti ọ̀rọ̀ Ọlọ́run ìdá olójú méjì tó bá wà ní ọwọ́ rẹ, ní nǹkan tó máa ṣẹlẹ̀ ní verse 7. Ó ní Olúwa wá san ẹ̀san lára àwọn kèfèrí, ó máa san ẹ̀san lára àwọn ọ̀tá ni, àti ìjìyà lára àwọn èèyàn. When you begin to praise God, you praise him so much tó jẹ́ pé ẹ wá tún gbé lọ high praise pàápàá ọ̀tá finish. Olúwa máa ṣe ìdájọ́ ni, Olúwa ṣe ìdájọ́. So ìdí tó ṣe yẹ pé aláti máa yin Ọlọ́run nìyẹn. So the last thing tó yẹ kéèyàn ṣe, nǹkan míì lè wà but àwọn kan tí Dáfídì kọ́ wa pé èèyàn lè ṣe kí àárọ̀ kó lè tètè dé. Ìkarùn-ún òní thanksgiving. Thank God for America tó máa ń fọjọ́ kan sílẹ̀ láàrin ọdún láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣáwa lọ́jọ́ kan tá a máa sọ pé ọjọ́ kan yìí mi tiẹ̀ ní ṣe iṣẹ́ mi ní ṣe nǹkan kan, mo kàn fẹ́ yin Ọlọ́run látàárọ̀ dálẹ̀. Èèyàn mélòó nínú wa ló ń ṣe irú ẹ̀? Pé nínú ọdún 365 days tọ́lọ́run fún mi, ọjọ́ kan yìí mo fẹ́ dá yin Ọlọ́run, mi tiẹ̀ fẹ́ lọ bí kankan, mo kàn fẹ́ jókòó nílé kí n yin Ọlọ́run yìí látàárọ̀ kí n dẹ̀ yin di 12 o'clock lóru. Wow! Tábàárẹ̀ tó ṣe Olúwa máa fẹ́ kó ifá kò sí pé Olúwa ṣe ní fẹ́ràn irú ẹ̀ tó bá ṣe irú ẹ̀. Thanksgiving lágbára. Thanksgiving lágbára. 1 Thessalonians 5:18. 1 Thessalonians 5:18. Ó ní ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo. It doesn't matter what is going on o. Nǹkan tí Bible sọ fún wa ní pé ẹ ṣáà máa dúpẹ́. Nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run nínú Kristi Jésù fún yín. Nǹkan t'Ọlọ́run fẹ́ ká máa ṣe nìyẹn o. Ká ṣáà máa dúpẹ́. Ẹni tí ò bá sì dúpẹ́ kò tiẹ̀ lè wọ ibi t'Ọlọ́run wà. Dáfídì fún rẹ̀ ló sọ ní Psalm 100 verse 4. Psalm 100 verse 4. Ó ní ẹ lọ sí ẹnu ọ̀nà rẹ̀ ti ẹ̀yin ti ọpẹ́. Ọpẹ́ lẹ máa fi wọ ọ̀nà náà o. Ọpẹ́ yẹn, Olúwa mo dúpẹ́ àwọn nǹkan tẹ́ ti ṣe. Ọpẹ́ yẹn lẹ máa fi wọlé. Tẹ́ bá wá fi ọpẹ́ wọlé, lẹ máa débi àgbàlá níbi t'Ọlọ́run wà. Ẹ ṣe wá bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run nígbà tẹ́ bá débi àgbàlá yẹn. Ṣùgbọ́n tí ò bá sí ọpẹ́ lọ́nà, ọ̀nà ọkọ̀sọ́nà, géètì yẹn ò ní ṣí.
bẹ́ẹ̀ tí ẹ̀ ń praise o, but praise yẹn ìta ló wà, kò wọ ibi tọ́lọ́run wà. Ẹ láti kọ́kọ́ fi ọpẹ́ ṣáájú, kẹ́tì dúpẹ́ bí David ṣe máa ń ṣe. Ẹ rántí àwọn nǹkan tọ́lọ́run ti ṣe gbogbo. Tá bá ti ń dúpẹ́, ilẹ̀kùn yẹn á ṣí. Tá bá wá bẹ̀rẹ̀ ìyìn yẹn wá gbé wa ságbàlá níbi tọ́lọ́run wà gangan. So Psalm 30 verse 12 tá à ń ṣe lénìí, òun David fi parí ẹ̀, ó ní èmi ò máa fi ìyìn fún ọ láéláé. Yorùbá Bible ló pè ní ìyìn, nítorí ọpẹ́ ní English Bible pè, àti ìyìn àtọpẹ́ ìkan náà ni, but mi fẹ́ ká mistake ẹ̀ fún orin, torí David sọ pé màá máa kọ orin, màá sì máa yin Ọlọ́run. So yin Ọlọ́run yẹn ọpẹ́ ni, pé màá máa fi ọpẹ́, màá máa fi fún Ọlọ́run títí láé. Ẹ jẹ́ ká wá sáré ka Psalm 30. Mo ti sọ fún wa pé Psalm orin ni, orin ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, òun ni Psalm 30. Àdúrà ọpẹ́ orin Dáfídì fún ìyàsímímọ́. Title tán fún nìyẹn, pé fún ìyàsímímọ́ ilé Dáfídì. Wọ́n ní pé Dáfídì dedicate ilé, nígbà tó dedicate ilé, pé orin yìí ló lò tó fi dúpẹ́. But tabakabẹ̀ really rí ilé náà, but nǹkan tó ń kọ sí orí Psalm yẹn nìyẹn. So verse 1 bẹ̀rẹ̀ pẹ̀lú wípé èmi ó kókìkí rẹ̀ Olúwa, nítorí ìwọ ni ó gbé mi lékè, ìwọ kò sì jẹ́ kí àwọn ọ̀tá mi kí ó yọ̀ mí. Màá pòkìkí rẹ, gbogbo ayé ni màá ròyìn rẹ fún Olúwa, màá ròyìn rẹ fún gbogbo ayé. Ìdí ni wípé ìwọ ló gbé mi lékè, ìwọ ni ò jẹ́ kí àwọn ọ̀tá mi kó yọ̀ mí, ìwọ Ọlọ́run, nítorí pé o ṣerú eléyìí fún mi. Màá kókìkí rẹ, màá jẹ́ kí gbogbo ayé mọ̀ nípa iṣẹ́ ìyanu èyí tí ìwọ Olúwa tó. So verse 2, ó ní Olúwa Ọlọ́run mi, èmi kígbe pè ọ́, ìwọ sì ti mú mi lára dá. Olúwa Ọlọ́run mi, èmi kígbe pè ọ́. Ó kígbe nínú àdúrà ni o. Èmi kígbe pè ọ́, ìwọ sì ti mú mi lára dá. Verse 3, ó ní Olúwa, ìwọ ti yọ ọkàn mi jáde kúrò nínú isà òkú. Níbi la ṣe mọ̀ wípé Dávidi ó wà nínú àìsàn lọ́lọ́run fi wò, torí Psalm 28 tó kàn sọ pé òun máa lọ isà òkú ni, but a mọ̀ pé ó wà nínú àìsàn. Ó ní ṣùgbọ́n Olúwa, nígbà tí mo kígbe pè ọ́, tí mo yìn ọ́, ìwọ Olúwa sì yọ mí jáde kúrò nínú isà òkú. Ìwọ ó sì pa mí mọ́ láàyè, kí èmi kí ó máa lọ sínú ihò. Kò kí ṣe pé o kàn yọ mí kúrò nínú òkú nìkan, ìwọ máa tún pa mí mọ́, ò tún ní jẹ́ kí irú ẹ̀ kó tún ṣẹlẹ̀ sí mi, ò ní jẹ́ kí n lọ sínú ihò. Dávidi dúpẹ́ ni. 1 Samuel chapter 2 verse 6. 1 Samuel chapter 2 verse 6. Ó ní Olúwa ló máa ń pa, Olúwa ló sì máa ń sọ di ààyè. Olúwa ló ń mú sọ̀kalẹ̀ síbòjì, ó sì ló máa ń gbéyàn sókè. Ọmọ ló máa ń fọwọ́ ara rẹ̀ fààyàn kúrò nínú ibòjì. So David sọ pé ìwọ Olúwa ló yọ mí, ó yọ ọkàn mi jáde kúrò nínú isà òkú, ó sì pa mí mọ́. 1 Samuel chapter 2 verse 6. So nǹkan méjì tí David wá sọ ní verse 4 tó fi advice gbogbo ẹni tó ń ka ọ̀rọ̀ rẹ̀ ni wípé ẹ kọrin sí Olúwa o. Ẹni tó bá fẹ́ kílẹ̀ òun kó tètè mọ́, ẹ kọrin sí Olúwa. Ṣùgbọ́n àwọn tó máa kọrin sí Olúwa yìí, ẹ̀yin ènìyàn mímọ́ rẹ̀ ni o. Kò kí ń ṣe ẹni tó ń fẹ̀ṣẹ̀ ṣeré, ẹni tá ti rà padà, tá ti wẹ̀nú ẹ̀jẹ̀, tó sì ń gbé ìgbé ayé mímọ́. Ẹ̀yin ènìyàn rẹ̀ mímọ́, ẹ̀yin ni kẹ́ kọrin sí Olúwa. Ẹ má wá dúró ń bẹ̀, kí ẹ sì máa dúpẹ́, ẹ tún wá máa dúpẹ́. Ẹ máa rántí àwọn nǹkan tọ́lọ́run ti ṣe, ìwà mímọ́ rẹ̀, àwọn nǹkan tó ti ṣe kó tó di pé àkókò alẹ́ tẹ wà nú ẹ̀ kò dé. Ẹ̀yin ẹ rántí gbogbo rẹ̀, kẹ́ sì máa fi dúpẹ́. Ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹni tí ó rà wá padà. Ẹ kọrin sí Ọlọ́run, ẹ dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ní ẹsẹ̀ 5, ó ní nítorí ní ìṣẹ́jú kan ní ìbínú rẹ̀. Thank God pé ìbínú Ọlọ́run ò kì í pẹ́. Àwọn mìíràn sì tẹ́ bá ṣẹ̀ wọ́n, wá sọ pé ó dọ̀nà ọ̀run, wọn ò ní dáríjì o. But thank God for God, ìbínú Ọlọ́run ò kì í pẹ́. Tá bá ti rẹ́dì àti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, tá sì kọ̀ sílẹ̀. Kò ṣe pé ká jẹ́wọ́ ká tún lọ máa tẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ náà o. But tá bá ti rẹ́dì àti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa,
ká sì kọ̀ sílẹ̀, ká kọ̀ sílẹ̀. Ìbínú Ọlọ́run kò kì í pẹ́, Olúwa sì mú ìbínú rẹ̀ kúrò, nítorí ojú rere Ọlọ́run yìí láíláíláíláí ni o. Nínú ojú rere Ọlọ́run yìí ó sì ní ìyè gbé wà. Ibẹ̀ láti lè rí ìyè, nínú ojú rere Ọlọ́run yìí òun láti lè rí ìyè. So verse 5 òun ni the most òun ló kọ́ mọ́ olópọ̀ àwọn èèyàn mọ̀ jù ní Psalm 30 yìí, wípé nítorí ní ìṣẹ́jú kan ni ìbínú rẹ̀, àti pé ní ojú rere rẹ̀ ó ní ìyè gbé wà. Ẹni tó bá fẹ́ ìyè, ojú rere Ọlọ́run ló máa ti rí ìyè o. Nínú ojú rere rẹ̀ ni ìwẹ̀ tọ́lọ́run bá ń bínú sí kò lè rí ìyè látọ̀dọ̀ Ọlọ́run o. Ó wá sọ wípé torí bí ẹkún bó wá pẹ́ di alẹ́ kan, ṣùgbọ́n ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. Níwọ̀n ìgbà tọ́lọ́run ò bá ti bínú síyàn mọ́, ayọ̀ ń bọ̀ láàárọ̀, ayọ̀ máa dé láàárọ̀. Isaiah 54 verse 7, Isaiah 54 verse 7, ó ní ìṣẹ́jú díẹ̀ ni mo ti kọ̀ ọ́ sílẹ̀, ṣùgbọ́n lé àánú ńlá lèmi ó kó ọjọ́. Olúwa ìbínú rẹ̀ kò kì í pẹ́, kò kì í pẹ́. Jésù dẹ̀ fi example, ó fi hàn wá ní ìtàn prodigal son, ọmọ onínàkúnà. Even though bàbá ẹ̀ ti fún ní gbogbo nǹkan, ó ti lóun gba tòun, òun lọ, òun ò padà mọ́, òun lọ nìyẹn. Ṣùgbọ́n nígbà tó di pé ó ná gbogbo nǹkan tí bàbá ẹ̀ ti fún, nígbà tó sì dé, bàbá ẹ̀ sì tún ṣàánú fún, bàbá ẹ̀ tún gbà á padà. Bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe máa ń ṣe. Ìbínú Ọlọ́run kò kì í pẹ́. Tá bá ti mọ̀ wípé a wà nínú ẹ̀ṣẹ̀, tá sì padà wá, tá sì ṣetán láti kọ èṣù ẹ̀ṣẹ̀ sílẹ̀, Olúwa sì dáríjì wá, á sì tún gbà wá. So verse 6, ó ní àti nínú àlàáfíà mi, ẹ máa wò ó, èmi ní ipò mi kì yóò padà láéláé. Ìyẹn ni pé àìmọ̀ ni o, mi ò mọ̀ ni o, mi ò fúnra, mo rò pé bí mo ṣe wà tí gbogbo nǹkan dẹ̀ lọ dáadáa, everything gún régé, mi ò mọ̀ pé nǹkan kan tún lè ṣẹlẹ̀ o. Mi ò mọ̀ pé ẹ̀ṣẹ̀ wà ńbẹ̀ tó tiẹ̀ lè fa ìṣubú. Mo rò pé mo ti dúró pa ni, kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ sí mi mọ́. Ẹni tó rò pé òun ti dúró ni o, kó kíyèsára ni Bible sọ o, kó má bàa ṣubú. Èyàn láti máa kíyèsára, kéèyàn wà watchful, torí Dáfídì ò mọ̀ pé ẹ̀ṣẹ̀ lòun ṣẹ̀ lákòókò tó ṣe ẹ̀ṣẹ̀ yìí. Òun rò pé gbogbo nǹkan bóun ṣe wà yẹn, gbogbo nǹkan kan lọ dáradára ni, kò sí problem, nǹkan kan ò lè ṣẹlẹ̀ sí òun ọ̀tí ìgbà táìsàn dé tó ṣẹ̀ sí Ọlọ́run. So verse 7, ó ní ṣùgbọ́n Olúwa nípa ojú rere rẹ̀ ìwọ ti mú òkè mi dúró ṣinṣin. Ṣé mọ̀, nípa ojú rere Ọlọ́run tí ìyè gbé wà, Olúwa wá mú òkè mi, ó wá mú dúró ṣinṣin. Yẹn ní kó promote mi, ó gbé mi ga, ó jẹ́ kí n dúró ṣinṣin, kò jẹ́ kọ́wọ́ ọ̀tá, kò jẹ́ kó kàn mí rárá. Ó ní ṣùgbọ́n nígbà tí ìwọ pa ojú rẹ mọ́, Olúwa ò ní pa ojú rẹ̀ mọ́, kò ní pa ojú rẹ̀ mọ́ kúrò lára wa lórúkọ Jésù o. Ó ní ṣùgbọ́n nígbà tí Olúwa pa ojú rẹ̀ mọ́, wàhálà dé. Ó ní ẹnu yọ òun, ó lóun dààmú nígbà díẹ̀ tọ́lọ́run kàn mú ojú kúrò lára òun, bẹ́ẹ̀ ni ìdààmú dé. So ní verse 8, ó wá ń sọ fún wa nǹkan tó ń ṣe tí ilẹ̀ fi wá mọ́, tí àárọ̀ ayọ̀ yẹn tó fi dé. Ó ní mo kígbe pé Olúwa o, èmi kígbe pé Olúwa ni o, àti sí Olúwa ni mo bẹ̀bẹ̀ ní gidi ni o. Mo kígbe nítorí mo ṣẹ̀, mo sì kígbe pé Olúwa, mo sì bẹ̀bẹ̀ ní gidi. Bó dẹ̀ ṣe bẹ̀bẹ̀ ló ṣe ń sọ fún wa yìí ní verse 9. Ó ní ohun àpíìsì Ọlọ́run ni. Ó ní Olúwa, èrè kí ló wà lẹ́jẹ̀ òun nígbà tó ń bá lọ sínú ihò? Kí wá lèrè tó wà lẹ́jẹ̀ òun? Torí nínú ẹ̀jẹ̀ ó ní ìyè wà, ó ní láìfù wà. Ẹni tí ẹ̀jẹ̀ bá ti dì, láìfù sí láìfù mọ́. Nínú ẹ̀jẹ̀ ó ní ẹ̀mí wà. So ó ní èrè kí ló wà lẹ́jẹ̀ òun nígbà tó ń bá ti lọ sínú ihò? Ó ní ṣé erùpẹ̀ ilẹ̀ ṣó wá lè ní Ọlọ́run bí? Àti pé ṣé erùpẹ̀ ilẹ̀ ṣó wá lè máa sọ̀rọ̀ òtítọ́ rẹ bí? David sí ẹ̀, ó ń prophesy ni o, àsọtẹ́lẹ̀ ló tiẹ̀ ń sọ, but ó rò pọ́rọ̀ ara òun ló ń sọ, but David ń prophesy ni. Ìyẹn ni pé èrè kí ló wà ní ẹ̀jẹ̀ Jésù tó ta sílẹ̀ lórí igi àgbélébù tí ò bá sí resurrection, tí ò bá sí àjíǹde. Tí Jésù ń gbà tán sí Jésù lẹ́yìn tó ti ta ẹ̀jẹ̀ sílẹ̀ lórí igi àgbélébù, tó ti sọ pé gbogbo ẹ̀ ti parí, a ti ṣẹ́gun Sátánì. Tó bá jẹ́ pé Jésù ò jíǹde kúrò nínú ìsàlẹ̀ òkú, kí la bá máa sọ lénìí? Kò sí nǹkan kan tá fẹ́ sọ. So David was actually prophesying
bọ̀ Dáfídì rò pé ọ̀rọ̀ ti ara òun lòun sọ wípé kò sérè kankan tó wà lẹ́jẹ̀ òun tóun bá ti lọ sínú ihò erùpẹ̀ ilẹ̀ kò ṣáà lè máa yin Ọlọ́run bẹ́ẹ̀ ni erùpẹ̀ ilẹ̀ ò lè máa sọ̀rọ̀ òtítọ́ rẹ̀ bí a ṣe ń ṣe lénìí torí pé Jésù Kristi jíǹde kúrò nínú ihò nínú ibòji òun la ṣe ń sọ̀rọ̀ òtítọ́ rẹ̀ lénìí tí gbogbo èèyàn ń gbọ́ òun la ṣe ní ìfọ̀kànbalẹ̀ wípé àárọ̀ àjíǹde ń bọ̀ àárọ̀ àjíǹde ń bọ̀ àárọ̀ ọjọ́ kan wà tá a máa jí sínú àjíǹde sí àárọ̀ ọjọ́ náà bí Jésù Kristi ṣe jí láàárọ̀ ọjọ́ àjíǹde láàárọ̀ Sunday very early in the morning bó ṣe dìde tán rí bí òkú yẹn mọ́ so David ń prophesy ni nígbà tó ń sọ pé èrè kí ló wà lẹ́jẹ̀ òun nígbà tó ń bá ti lọ sínú ihò erùpẹ̀ ilẹ̀ ò lè yin Ọlọ́run bẹ́ẹ̀ sì ni kò lè sọ̀rọ̀ òtítọ́ Ọlọ́run verse 10 ó ní gbọ́ Olúwa kí o sì ṣàánú fún mi Olúwa ìwọ máa ṣe olùrànlọ́wọ́ mi bó ṣe gba àdúrà rẹ̀ sọ́lọ́run ló tún rán wa létí o pé nǹkan tí mo ṣe leléyìí o t'Olúwa wá mú aṣọ ọ̀fọ̀ tó mú kúrò tó fún mi ní aṣọ ògo pé mo gbàdúrà sí Olúwa pé Olúwa ṣàánú fún mi ìwọ ni olùrànlọ́wọ́ mi ìwọ ṣáà máa ṣe ìrànlọ́wọ́ mi Jehovah Esa ṣáà máa ṣe ìrànlọ́wọ́ mi so ní verse 11 ó wá sọ wípé ìwọ ti sọ ìkáàánú mi di ijó nítorí pé o ti gbọ́ àdúrà mi o ti gbọ́ igbe ẹ̀bẹ̀ mi o ti gba ìyìn tí mo fi yin Ọlọ́run nǹkan t'Olúwa wá ṣe ni wípé Olúwa wá sọ ìkáàánú mi ó wá sọ di ijó fún mi ìwọ ti bọ́ aṣọ ọ̀fọ̀ mi kúrò ìwọ sì fi ayọ̀ dì mí lé àmùrè kò wá sí ìbànújẹ́ mọ́ aríni níbànújẹ́ fayọ̀ dípò lọ́lọ́run tá à ń sìn Olúwa fi ayọ̀ ó wá fi dì mí lámùrè ìyẹn ni pé ìwọ ti sọ ìbànújẹ́ mi di ijó fún mi ìwọ bọ́ aṣọ ọ̀fọ̀ lára mi ìwọ sì fi ayọ̀ dì mí ní àmùrè Isaiah 61 verse 3 Isaiah 61 verse 3 ó sọ fún wa wípé láti yàn fún àwọn tí ń ṣọ̀fọ̀ ní Síónì láti fi aṣọ ọ̀fọ̀ láti fi ọ̀ṣọ́ fún wọn nípò eérú Olúwa máa ń fi ọ̀ṣọ́ ó máa fi ń dípò eérú ó sì máa ń fi òróró ayọ̀ ó máa fi ń dípò ọ̀fọ̀ so verse 12 wá sọ wípé nítorí ìdí èyí o Olúwa nítorí pé o ti mú aṣọ ọ̀fọ̀ mi kúrò nítorí o ti fún mi láyọ̀ o ti gbọ́ àdúrà mi o ti wò mí sàn nítorí ìdí èyí ògo mi yóò máa kọrin sí ọ ní gbogbo ayé mi gbogbo ọkàn mi ó máa kọrin sí ọ ní kí o má sì ṣe dákẹ́ ọkàn mi ò lè dákẹ́ mọ́ because you have been so faithful you have been so good to me mo máa kọrin ìyìn mo máa gbé ọ̀gá ni títí gbogbo ayé mi Olúwa Ọlọ́run mi èmi yóò máa fi ìyìn fún ọ láé ni màá máa gbé orúkọ Olúwa Ọlọ́run ga Olúwa á fi ìyìn rẹ̀ á fi sí wa lẹ́nu lórúkọ Jésù ẹ jẹ́ kí n conclude pẹ̀lú Matthew chapter 13 verse 42 Matthew chapter 13 verse 42 ó ní yóò sì sọ wọ́n sínú iná ìléru níbẹ̀ li ẹkún ohun ìpayín keke yóò gbé wà ṣe rí alẹ́ kan wà tó jẹ́ wípé téèyàn ò bá ṣe nǹkan kan nípa ẹ̀ àárọ̀ ò mà lè dé alẹ́ yẹn ló burú jù ní gbogbo alẹ́ nítorí alẹ́ ti yẹn ìpayín kéké tún wà bẹ́ẹ̀ kò ṣe pé wọ́n kàn ń sunkún nìkan kì í ṣe pé wọ́n wà nínú ìléru iná ìléru ni o iná tó ń jò fòfòfòfò tí kò ní táìmù ni o tó máa jó lọ títí ayérayé ni o tí wọ́n dẹ̀ ń kégbe ẹkún bẹ́ẹ̀ tí wọ́n tún pa ìpayín kéké níbi tó wà ẹni tí kò bá gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀ ẹni tí kò bá gbé ìgbé ayé mímọ́ kò lè rí àárọ̀ àjíǹde o
kò lè rí àárọ̀ àjíǹde. Ẹni tó bá gba Jésù Kristi sínú ayé rẹ̀ tó sì ń gbé ìgbé ayé mímọ́, òun ló máa rí àárọ̀ àjíǹde tá a máa sọ pé wow, happy resurrection morning, a kú oríire náà. Ṣùgbọ́n ẹni tí kò bá make irú ẹ̀, inú iná ló ń lọ o, iná ìléru ni o, níbi tí ẹkún ìpayí keke tó wà. Ìyẹn ò ní jẹ́ ìpín ẹnikẹ́ni lórí òkè Síónì lórúkọ Jésù. So ẹni tó bá fẹ́, tó mọ̀ pé òun ò fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ sóhun, kó gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀. Ilẹ̀kùn ayọ̀ ti ṣí sílẹ̀ o, ẹ wá wọlé o, Jésù ń pè yín o, Jésù ń pè ọ́ o, ọ̀rẹ́ máa bọ̀. Orí ọ̀fẹ́ ṣì wà o, kó tó di ọjọ́ náà, orí ọ̀fẹ́ ṣì wà. Wá gba Jésù, wá wọlé sọ́dọ̀ bàbá ibi ìtura láàárọ̀ ọjọ́ náà, ká lè yọ̀ mọ́ra wa. Kí ni wá dùn pé àwa ọmọ orí òkè Síónì, báwa náà méèkì ẹ̀ lórúkọ Jésù. Tó bá fẹ́ gba Jésù Kristi sínú ayé rẹ, tó bá dẹ̀ ti gba Jésù tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tí òru dé, tí wàhálà dé, ó ti lọ yabi tí kò yẹ kó lọ, ìwọ náà mọ̀ pé tí pè bá dún sìn, ò lè méèkì ẹ̀. Jẹ́ ká kọjọ gbàdúrà wípé Olúwa, mo máa ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébù. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́. Èmi náà fẹ́ bá ọ jíǹde, mo fẹ́ rí ọ láàárọ̀ ọjọ́ àjíǹde. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹni tó bá sì sọ ọ́ lóòótọ́ láti inú ọkàn rẹ̀ wá, tó sì fi ayé èṣù ẹ̀ṣẹ̀ sílẹ̀, tó ń tẹ̀lé Jésù Kristi, Olúwa sì kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè. Àwọn áńgẹ́lì á sì máa yọ̀ lọ́run. Lọ́jọ́ náà á ríra ayọ̀ mọ́ra wa lórúkọ Jésù. Thank you all. The Lord bless you in Jesus' name.